ọlọ́pàá ṣàwárí obìnrin tó sọnù láti ọdún 1962. obìnrin kan tó ti sọnù láti ọdún 1962 òun ni wọ́n ti ṣàwárí báyìí láyọ̀ àti àlàáfíà o lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Wisconsin tó máa gbé ìwádìí tuntun dìde lórí ọ̀rọ̀ rẹ̀. ẹni ogún ọdún ni Andrew Bakabak nígbà tó kúrò nílùú Reedburg ní ọjọ́ keje oṣù keje ọdún 1962. nínú àtẹ̀jáde kan tí ọlọ́pàá fi léde o wọ́n ní òun fúnra rẹ̀ ó mà ló máa fi ẹsẹ̀ ara rẹ̀ kúrò nílé o àti pé bó ṣe pòórà kò mà lọ́wọ́ ipá o tàbí ìwà ọ̀daràn kankan nínú rárá. wọ́n wá tẹ̀sán wájú o iléeṣẹ́ náà ní ìlú kan lẹ́yìn odi Wisconsin ó mà ló máa ń gbé báyìí àmọ́ wọn kò dárúkọ agbègbè náà. àjọ kan tó ń ṣèwádìí àwọn tó sọnù ní ìpínlẹ̀ ọ̀hún Wisconsin Missing Person Advocacy ó mà sọ wípé obìnrin náà ó ti ṣe ìgbéyàwó bẹ́ẹ̀ ó sì ti bímọ méjì kó tó di àwátì. àjọ ọ̀hún mà sọ wípé ní ọjọ́ méjì kó tó di àwátì ó ti kọ́kọ́ lọ fi ẹjọ́ ọkọ rẹ̀ sun ọlọ́pàá pé ó máa ń na òun àti pé ó ń dúnkokò pé òun yóò gbẹ̀mí òun. ọmọ ọdún márùndínlógún ó mà ló mà wà nígbà tó lọ sílé ọkọ ó sì ti pé ẹni ọdún méjìléní ọgọ́rin báyìí. lọ́jọ́ tó pòórá yìí ó ní òun máa ń lọ ibi iṣẹ́ mọ̀ni láti lọ gba owó oṣù òun o. ẹni tó ń bá tọ́jú ọmọ rẹ̀ ní ọdún náà lọ́hùn-ún ó mà sọ fún ọlọ́pàá pé Bakabak ó lọ sílùú Madison tó jẹ́ olúlu ìpínlẹ̀ náà níbi tó ti tẹkọ̀ létí o lọ sílùú Indianapolis ní ìpínlẹ̀ Indiana tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ kìlómítà síbi tí wọ́n ń gbé o. ọjọ́ náà ó ní wọ́n ní wọn kò mọ̀ rí obìnrin ọ̀hún mà tó ì jẹ́ pé ìgbà tí wọ́n rí kẹ́yìn nìyẹn. ọlọ́pàá ṣe ọ̀pọ̀ ìwádìí láti ṣàwárí rẹ̀ àmọ́ gbogbo ìgbìyànjú àwọn ọlọ́pàá pàbó báyìí mà ló já sí ní ọdún náà. ọlọ́pàá tó padà ṣàwárí rẹ̀ Isaac Hansen ó mà sọ wípé ojú òpó tí wọ́n ń kọ orúkọ àwọn ìránṣẹ́ lórí ayélujára ó mà ṣe ìrànlọ́wọ́ fún òun láti ṣàwárí rẹ̀. Hansen ní inú rẹ̀ dùn sí ìgbésẹ̀ tó gbé o láti fi ìlú sílẹ̀ lásìkò tí òun bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni kò kábàámọ̀ kankan pé òun sá lọ o. kí ọlọ́ọ̀bá Elédùmarè kó ṣàánú. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Eyayorubaworldtv. bẹ́ẹ̀ ṣé ń wò wá ẹ má bá wa like ẹ má share ẹ má comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú ọjọ́ ajé tòní o ajé rèé yóò fi lèmi àti yín sí ibùgbé.